Ní àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọ́n àṣeyín ọba gbẹ̀yìngà fún àánú àtòjú eré ńlá láti àrígbà láti rí ọjọ́ kejìlá nínú oṣù kejìlá. Ọlọ́run a gbàdúrà fún àpẹẹrẹ iṣẹ́ ìyanu méjìlá kí ẹ yọ̀ǹda rẹ̀ fún wa lé ní ọjọ́ kejìlá nínú oṣù kejìlá ní orúkọ Jésù. Ọjọ́ yìí ẹ fún wa ní àmì àti iṣẹ́ ìyanu tó kọjá òye ènìyàn. Iṣẹ́ ìyanu àti ti wákàtí kejìlá ẹ yọ̀ǹda rẹ̀ fún wa o. Kí gbogbo ògo kó jẹ́ tiyín. Ọ̀rọ̀ tá ò gbọ́ lẹ́nu kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín. Ìwé ọ̀run ṣíṣe tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ Ẹtì ọjọ́ kejìlá oṣù kejìlá àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé òfin ìkórè. Nígbà tí a mú àkọsórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà. Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhun ni yóò ká. Ẹni tí ó bá fúrúgbìn púpọ̀ ni yóò ká. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Gàlátíà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn àti ìwé Genesis orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníogún. Ìwé Genesis orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníogún. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn àti ìgbà òjò, ìgbà ọ̀sán àti òru kì yóò dẹ́kun. Ìwé Gàlátíà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn. Ẹ má sì ṣe jẹ́ kí agara kí ó dá yín ní rere ṣe, nítorí àwa yóò ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ Ẹtì ní ọdún 1979. Mo rìnrìn àjò lọ sí ìpàgọ́ Kenneth Hagin ní Oklahoma, Amẹ́ríkà. Ní àsìkò ìpàdé náà, ìránṣẹ́ kan kéde gbígba ọrẹ fún ilé ẹ̀kọ́ bíbélì náà. Ní àkókò náà, ọkùnrin kan tọrọ àyè láti bá ìjọ sọ̀rọ̀. Ó ní, mo fẹ́ kéde rẹ̀ pé àpapọ̀ iye tí gbogbo yín bá dá ni èmi àti ìyàwó mi yóò gbé sílẹ̀. Ó tó 12,000 ènìyàn tó wà níbẹ̀. Nígbà tí wọ́n sì san ọrẹ papọ̀, ó jẹ́ $3.5 million. Nígbà tí gbogbo ènìyàn nínú ìjọ gbọ́ èyí, gbogbo wa rò pé tí ọkùnrin náà ti bá nìyẹn ẹ̀wẹ̀. Ó mú ẹ̀rọ gbohùngbohùn ó ní, ará, ṣé bí ẹ ṣe lè ṣe mọ́ nìyí ni? Níbi tí mo jókòó sí, mò ń rò nínú ara mi pé arákùnrin yìí mọ nǹkan tí èmi kò mọ̀. Mo sì máa wádìí ohun tí ó mọ̀ lọ́wọ́ rẹ̀. Bí ìsìn ṣe parí, mo lọ bá a, mo ní, ọ̀gbẹ́ni, ǹjẹ́ mo lè mọ àṣírí rẹ? Ó ní kò le rárá o. Ní ọdún 5 sẹ́yìn, mo bẹ̀rẹ̀ okòwò pẹ̀lú $500. Mo sì ṣe àdéhùn pẹ̀lú Ọlọ́run pé mi ò ní yẹ̀yẹ́ rẹ̀ nípa fífún ní $10. Mo bẹ̀rẹ̀ sí ní fún Ọlọ́run ní $90 nígbà tí èmi máa mú $10 èrè. Nígbà yìí, mo ti ní ju $50 mílíọ̀nù lọ. Torí náà, mo mọ ohun tí mò ń ṣe. Òfin ìkórè sọ pé tí o bá fúrúgbìn kíhun ni ìwọ yóò ká o. Ẹni tí ó bá fúrúgbìn ẹbọ sísun 1000, ó yẹ kí ó mọ̀ pé àyọrísí rẹ̀ kò ní kéré. Ẹbọ sísun 1000 ní ipò ìlọ́po 100. Ìpadàbọ̀ yóò pọ̀ jọjọ. Sólómọ́nì fún Ọlọ́run ní ọrẹ ẹbọ sísun 1000 nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkíní dé ìkẹfà. Nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkeje ẹsẹ̀ ìkarùn. Ní ìgbà mìíràn tí ó fẹ́ ṣe ìrúbọ, ó fi 11,000 màlúù àti 600 àgùntàn ó fi rúbọ. Èyí túmọ̀ sí pé Ọlọ́run ti bùkún irúgbìn rẹ̀ àkọ́kọ́. Òfin ìkórè ló ń ṣiṣẹ́ yẹn. Nínú ọ̀rọ̀ Sólómọ́nì tó gbà, ó ń gba oríṣiríṣi ẹranko púpọ̀ nìkan, kì í ṣe ẹranko nìkan ni ó gbà o. Ó gba àwọn nǹkan púpọ̀ mìíràn bíi owó, tí owó kò sì lè rà wọ́n rárá o. Ọgbọ́n, òye, àlàáfíà àti ẹ̀mí gígùn. Nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkeje dé ìkẹjọ. Ó pè é nígbà tí o bá fúnni,
Ọlọ́run lè mú kí gbogbo oore ọ̀fẹ́ di púpọ̀ fún ọ sí i nígbà tí o bá ka ìtàn Sólómọ́nì ní gbogbo àsìkò ìjọba rẹ̀. Kò sí ogun kan ṣoṣo tí ó dìde sí i, bí ó tilẹ̀ jẹ́ pé ó gbé ní àsìkò tí àwọn ọba máa ń lọ ojú ogun déédéé. Olùfẹ́, bọlá fún Ọlọ́run nípa fífún yóò sì bùkún fún àká rẹ títí ìwọ yóò fi kún àkúnwọ́sílẹ̀. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 9-10. Èyí ni òfin ìkórè, ó sì jẹ́ ìlérí láti ọ̀dọ̀ Olúwa, èyí tí kò lè kùnà láéláé. Tí o bá fẹ́ kórè púpọ̀, o gbọ́dọ̀ fúrúgbìn púpọ̀. Èyí ni òfin ìkórè. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa fún irúgbìn, sì fún mi ní oore ọ̀fẹ́ láti dá ilẹ̀ tí ó léso mọ̀, tí n lè fúrúgbìn sí, tí kò ní jẹ́ ilẹ̀ tí ègún wà tí yóò fún irúgbìn mi pa, ṣùgbọ́n ilẹ̀ tí ó léso tí yóò so ọrọ̀ ọ̀run ọgọgọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi gbọ́, kẹ́ ẹ máa bá mi tẹ́tí sí, kẹ́ ẹ sì máa bá mi fi ránṣẹ́ sí àwọn ènìyàn láti máa tẹ́tí sí ọ̀run ṣíṣí. Ẹ̀yin tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí, Ọlọ́run yóò sì tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín náà ní orúkọ Jésù. Ẹ ṣé.